lẹ́yìn ẹ̀ kì í ṣọmọ kékeré o àgbàlagbà ni o à ń pè ní Aláàjà Jókòtádé ó lè sọ much torí ó ti bá ìyá yẹn gbé ìyá yìí sì ti rán iṣẹ́ pé kó organize àwọn tó máa pa Jagaban ó máa rán wọn níṣẹ́ yẹn kó lọ ṣe kí ni. káwọn organize àwọn èèyàn kan pa ẹni tí bá ń bá jà. ayẹlẹ o ìbò sí o. wọ́n rán wọn ní lóòótọ́ kì í ṣe pé ló sọ ọ́. kí o strong allegation. ètò tí ń ṣẹlẹ̀ ní táwa ń rí. wọ́n ní màmá ewé ìyá dáadáa. irọ́ ni àwọn ẹni tẹ́ ẹ gbọ́ lẹ́tẹ̀ẹ́nu Yewé irọ́ pátápátá àwọn gan-an wọn ò tiẹ̀ àwọn gan ò fẹ́ràn Yewé ẹ má jẹ́ kí n tàn yín ẹnu náà sọ. gbogbo ẹnu ni mo fi sọ ìyá dáadáa níbo ṣé ìyá dáadáa ni kó máa gbọ́mọ èèyàn ṣépè. kí ló dé táwọn bíi irú ọlọ́wọ́ gbọgbọrọ wòlíì kéèké tán fi kúrò lẹ́yìn Yewé wọ́n ṣẹ̀ṣẹ̀ rí i pé ó ti sún àwọn hùwà ẹ̀ṣẹ̀ too much pé àwọn ti gbẹ̀ṣẹ̀ jìnnà fúnra ara wọn náà apologize wọn làwọn ò jà mọ́. Gudugudu méje jábọ́ yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ oríṣiríṣi ti Saheed Shittu ní o ti Esabod ní o wọ́n bi mí léèrè gbogbo èyí tí mo mọ̀ mo dẹ̀ sọ ẹ lọ sórí YouTube kẹ́ lọ wò ó tó ó ń jáde bọ̀ ní wàrà sísánsì ẹ bá mi ká lọ.